Suratu Zalzala. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Idha zulzilatil ardu zilzalaha. Nígbà tí wọ́n bá mì ilẹ̀ tìtì ní ìmìtìtì rẹ̀. Wa akhrajatil ardu athqalaha. Tí ilẹ̀ sì tú àwọn ẹrù wíwo rẹ̀ síta. Wa qala al-insanu ma laha. Ènìyàn yóò sọ pé, kí ni ó ṣe é? Yawma idhin tuhaddithu akhbaraha. Ní ọjọ́ náà, yóò sọ̀rọ̀ nípa àwọn èrò rẹ̀, ìyẹn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lórí rẹ̀ ní dáadáa àbí láburú. Bi anna rabbaka awha laha. Nítorí pé dájúdájú Olúwa rẹ̀ ṣe ìṣípayá fún un. Yawma idhin yasduru an-nasu ashtatan liyuraw a'malahum. Ní ọjọ́ yẹn, àwọn ènìyàn yóò máa gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ nítorí kí wọ́n lè fi àwọn iṣẹ́ wọn hàn wọ́n. Faman ya'mal mithqala dharratin khayran yarah. Nítorí náà, ẹni tí ó bá ṣiṣẹ́ rere ní òdiwọ̀n ọmọ iná ogún yóò rí. Wa man ya'mal mithqala dharratin sharran yarah. Ẹni tí ó bá sì ṣiṣẹ́ búburú ní òdiwọ̀n ọmọ iná ogún yóò rí.